ẹ̀yin ènìyàn wa àwọn ọ̀dọ́ yarí o ẹni pé 40 million bíi àwọn ọ̀dọ́ yarí o wọ́n ní káwọn olóṣèlú wọ́n ní kó lọ kó ọmọ títí wọn wá kó wá bá wọn tẹ̀ka kó wá bá wọn ṣe jàgídíjàgan lẹ́yìn olóṣèlú kó wá bá wọn jíbò gbé wọ́n ní 40 million làwọn máa gbà pé tí àwọn olóṣèlú tó bá ti fáwọn ní 40 million wọ́n ní kó lọ gbé ọmọ wa lókè òkun kóun náà kó wálé wájú ó dojú ẹ̀ àwọn ọ̀dọ́ wọ́n ti upgrade. Tọ́ba ti máa jẹ́ 20-30 million pọ̀ díẹ̀. Tọ́ba ti wọlé àkínlójú wọlé. Wọ́n ti fún ọ lọ́wọ́. Tọ́ba ni máa bá wọn jà lélẹ́yìn. Kí ló ń ṣe fún wa àṣekàkà kan ló wà nìyàwó? Kọ́lẹ̀ kọ́ àwọn ọkọ máa lọ àwọn wọn. Ẹ̀yin ènìyàn wa ó dojú ẹ̀ o àwọn political tọ́ọ̀gì àwọn ti upgrade o wọ́n ní kí àwọn olóṣèlú ẹ lọ kó àwọn ọmọ yín wá o kí àwọn náà kó wá bá yín jíbò gbé àwọn ọmọ yín ẹ lọ kó gbogbo nǹkan tẹ máa ń kó sọ́wọ́ àwọn yẹn wọ́n ní kí àwọn gómìnà àwọn rẹ́pù mínísítà pírẹsidẹ́ǹtì wọ́n ní kí wọ́n kó sí ọwọ́ ọmọ wọn náà o kó kó àwọn ọmọ wọn jáde o kí wọ́n bá wọn jíbò gbé o wípé àwọn ti upgrade àwọn lẹ́wọ̀n yẹn wọ́n ṣe ìpàdé ní o àwọn political tọ́ọ̀gì àwọn oníjàgídíjàgan lẹ́yìn olóṣèlú wọ́n ti upgrade wọ́n dídì pé ìpàdé ni wípé 40 mílíọ̀nù làwọn fẹ́ máa gbà wọ́n ní olóṣèlú tó bá fáwọn ní 40 mílíọ̀nù wọ́n ní kó yá lọ gbé ọmọ ẹ̀ wá wọ́n ní gbogbo àwọn ọmọ wọn tó kó sókè òkun yẹn ní kó lọ kó wọn wá kó wá bá wọn tẹ̀ka kó wá bá wọn dúró sí ìdí ìgbò kó wá bá wọn jíbò gbé kó wá bá wọn da ìbò nù ẹjọ́ ẹ̀yẹ ènìyàn wa ṣé àwọn baálé ilé tó jókòó yìí tẹ́ bá wa ń wò wọ̀nyí ìjẹ́ wọ́n ti rántí wípé èèyàn ń fight fún future àbí káwọn tẹ ìjà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn torí 40 million tí wọ́n mẹ́nu bà yẹn ó máa tán 100 million gan máa tán wọ́n ní tí wọ́n bá ti fún àwọn ní 40 million yẹn wípé àwọn ò ní bá wọn jíbò gbé o àwọn ò dẹ̀ ní bá wọn tẹ̀ka o wípé 40 million ni wọ́n bá ti lè fún àwọn ò ti ní dẹ́nu ọ̀nà ọ́fíìsì wọn mọ́ wọ́n wọlé o wọ́n ṣe dáadáa o wọ́n ò ṣe dáadáa o wọ́n láwọn ò ní débẹ̀ mọ́ ara àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá dẹ̀ ń ṣe láti ọjọ́ yìí nìyẹn kó lè yí àwọn èèyàn wa wípé owó tó fẹ́ fún yín yẹn ẹ̀ẹ́nà tán à ń sọ̀rọ̀ nípa ìgbé ayé ìrọ̀rùn kí àwọn ọmọ yín jáde kán rí ilé ìwé kí ètò ààbò kó wà nínú ìlú òun nìyẹn kò sí security lọ́tún lọ́sì ẹ wo ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu wọn ẹ̀yin ènìyàn wa jẹ́ ká fi òsì kẹ́ gbọ́. Wọ́n lò wá ọmọ ẹranko ń lò wá ṣiṣẹ́ ní gbogbo wọn náà jẹ́ nígbàdí fún òní wọn. Ìgbogbo ẹ̀ná gbà ọmọ wọn ní ta ló olóṣèlú wọn ló ti kọ́ ẹ̀gbọ́n mi mẹ́ka yìí. Ṣọ́ọ̀tì fún yín mọ́tò yìí. À ń lọ gbòòrò à ń rí wọn. Tábà ti di during election period olóṣèlú tábà ti fẹ́ lò ẹni ẹ̀gbọ́n tábà dalẹ̀ ẹni yóò máa fojú sí fún ọmọ àfojú sí fún àyà. Òní jèrè gbogbo kan tábà ní. Tọ́ba ti máa jẹ́ 20-30 million pọ̀ díẹ̀. Tọ́ba ti wọlé àkínlójú wọlé. Wọ́n ti fún ọ lọ́wọ́. Tọ́ba ni máa bá wọn jà lélẹ́yìn. Kí ló ń ṣe fún wa àṣekàkà kan ló wà nìyàwó? Akọ̀lọ̀ wà náà benefit pàdé lọ́dọ̀ olóṣèlú kankan. Kókó bá ẹ̀rọ mi ò bẹ̀rù ẹni tí báyìí. Tábà ti jalè wa tábà ti kọ́lẹ̀ kọ́ àwọn ọkọ máa lọ àwọn wọn. Tábà tó tí òkè wa ẹja ọdún àfẹ́ ẹ fún ọ lọ́wọ́ gidi. Tábà ti wọlé àníjọ́ ọ́fíìsì yìí mọ́. Ẹ kò sí ẹsẹ̀ ìlú mi. A dúpẹ́ o wípé ojú wọn padà là ó wípé ṣe ni àwọn olóṣèlú ń lo àwọn ọ̀dọ́ padà lajú lápá ibẹ̀ yẹn o. Ẹ̀yin ènìyàn wa àwọn political talk wọ́n padà voice out o ṣe bẹ́ẹ̀ gbọ́kàn tó sọ wọ́n ní tó bá ti débẹ̀ tán wọ́n ní kò sí ọ̀kan tó ń ṣe fáwọn wọ́n ní wọ́n kàn ń lo àwọn ní aṣọ wọ́n kàn omi ìṣọwọ́ ni omi òjò ni tó bá ti lò wọ́n á dànù wọ́n kàn ń lò yín ni wọ́n ti jí o jẹ́ ní wọ́n ti jí lójú oorun ṣùgbọ́n ibi tó padà wá jí sí pé 40 million ìyẹn náà á tán ẹ jí síbi dáadáa ẹ ti jí lójú oorun yín ṣùgbọ́n ẹ jí sí ọ̀nà tó dáa wípé kí ilẹ̀ Yorùbá kó gba òmìnira òun níbi tó yẹ kẹ́ ẹ jí sí ṣe ní 40 million àbí 30 million àbí 20 million tẹ́ padà lọ dárúkọ yẹn náà máa tán so ẹ mọ̀ pé wọ́n ń lò yín ni wọ́n ní olóṣèlú mélòó ti gbé ọkọ̀ sí àwọn nídìí àrò bí wọ́n máa ń pín ọmọ bọ́ǹbà fún yín ní kò kan yín ó ti ní level bó o bá ṣe kọ́gùn sí wọn sí ni wọ́n ṣe gbé ọkọ̀ fún ẹ sí ṣe é dirí
tìkanra ni wọ́n dúró báyìí o wọ́n ní tó bá ti gbé 40 million 30 million wá fáwọn kọ́ lọ kó àwọn ọmọ wọn tó wà lókè òkun wá ló bá tán àwọn political tọ́ọ̀gì wọ́n padà yarí mọ́ wọn lọ́wọ́ o níbo lọ̀rọ̀ yìí padà wá já sí báyìí o Yorùbá jí máa sùn ẹ̀yin ènìyàn wa ṣe bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn bẹ́yẹn ṣe rí pé àwọn wọ̀nyí wọn ti ẹ̀ ronú ọjọ́ ọ̀la wípé báwo ni ilẹ̀ Yorùbá gan ṣe fẹ́ dá wípé kọ́ńtẹ̀ ìjò kọ́kọ́ ronú wípé ètò ààbò gan kí ètò ààbò kó wà lórí gbogbo ará ìlú tara wọn nìkan ni wọ́n ń jà fún bó ṣe wà yẹn nǹkan tí wọ́n fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ lójú ẹsẹ̀ òun ni nǹkan tó bá wọn tó dẹ̀ jẹ́ pé ara àwọn kan ta torí ń polongo láti yọ ọjọ́ yìí nìyẹn wípé àníṣe Yorùbá àwa la máa gbára wa ẹ̀yin ènìyàn wa wọ́n ní kí ẹ bá wa pín dáadáa kó kan àwọn olóṣèlú yẹn lára wípé àwọn ò bẹ̀rù wọn àwọn ò sá o wípé nǹkan táwọn fẹ́ làwọn ti sọ yẹn wípé tọ́wọ́n bá ti lè ṣe bẹ́ẹ̀ kó lọ kó àwọn ọmọ wọn wá ṣé ká sọ wípé wọ́n ti wake up lápá ibẹ̀ yẹn ni ṣé wọ́n ń jí lójú oorun bọ̀ díẹ̀díẹ̀ ni ṣùgbọ́n ọ̀nà tí wọ́n padà wá jí lójú oorun sí yìí 40 mílíọ̀nù owó àtàn ẹ̀ ń nà tán kò lóye ìgbà tẹ́ fi nà tán nǹkan tí ó máa ṣe àǹfààní fún gbogbo ará ìlú òun ló yẹ kájọ máa jà fún bí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ ètò ìwòsàn tó péye ọ̀nà tó já gerege ètò ààbò iná gbogbo ohun amáyédẹrùn kó wà nínú ìlú ìyẹn ló mú ìlọsíwájú dé bá inú ìlú kì í ṣe pé kẹ́yìn kan máa béèrè 40 mílíọ̀nù àwọn kan á béèrè 50 mílíọ̀nù tó bá dẹ̀ kó fún yín tán láàrin ìṣẹ́jú àáyá ẹ ti ná tán ìyá ọdún mẹ́rin mi àti wá bẹ̀rẹ̀ ẹyẹ ènìyàn wa ṣé ẹ ti wá rí wípé ara nǹkan tá a fi ń sọ lórí ìkànnì yìí nìyẹn wípé gbogbo wa pátá ni ọ̀rọ̀ yìí jọkàn ẹ bá wa pín ètò yìí bó ṣe sọ ẹyẹ ènìyàn wa tẹ́ ń béèrè àlàáfíà wa ní orí ìkànnì yìí àdúpẹ́ gidi ẹ kú ìbéèrè wa o Elédùmarè ò ní fi gbogbo wa sílẹ̀ o lórí bí wọ́n ṣe rìpọ́ọ̀tù Àṣàkẹ́ TV show àti ìwà lẹ́nu ẹ o àti ìyànjú ẹ o ṣùgbọ́n mo wí pé Elédùmarè á bá wa lọ́wọ́ sí àwọn kan ni wọ́n jókòó wọ́n dídí gbé jókòó tì ní tí wọ́n ń rìpọ́ọ̀tù ẹ̀ kò dẹ̀ ṣẹ̀yìn lẹ́yìn àwọn ọmọ Yorùbá ni o nǹkan tẹ́ máa bá wa ṣe ni wípé orí ìkànnì tá a wà yìí ẹ bá wa subscribe sí ẹ máa bá wa tẹ love and like ìyẹn náà ti pẹ̀lú gbàwé ètò tá a bá ń ṣe kán fi lè mọ̀ wípé ìkànnì yìí a ṣe jàgídíjàgan lórí rẹ̀ a bú èébú lórí rẹ̀ fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá ló wà fún ìjàngbara ló wà fún ẹ máa bá wa tẹ love and like ẹ jẹ́ kó máa pọ̀ gan tẹ́ bá ti rí ètò wa ẹ tẹ like ẹ bá wa pín ẹ bá wa tẹ̀síwájú láti máa subscribe lórí ìkànnì Àṣàkẹ́ Àkọ́mọlédè lè ti àwà yìí ẹ ṣeun gan ni ọwọ́ tẹ́ bá wa fi ń ṣe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí o lágbára Elédùmarè ẹyẹ ènìyàn wa ó kù níbọn orókò tán síbẹ̀ o bákan náà ni ẹ jẹ́ ká fi ìròyìn ká fi tó wa létí ẹ̀yin tẹ́ bá ń lo BVN ìkéde pàtàkì lélẹ́yìí wọ́n ní ó máa parí ní May 1st yẹn ní ọjọ́ kìíní nínú oṣù karùn-ún ni wọ́n ní ó máa parí o ní registration yẹn BVN ẹ̀yin tẹ́ bá ń lò wọ́n ní kí ẹ lọ ṣe àyẹ̀wò nọ́mbà tí ẹ fi register BVN yín torí wípé àwọn nọ́mbà míì tẹ́ fi sí wọn ló lè má ṣiṣẹ́ tàbí kí wọ́n pààrọ̀ nọ́mbà yín wọ́n ní oríṣiríṣi àwọn nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn wípé ẹ gbọ́dọ̀ lọ ṣe àyẹ̀wò ẹ o kó tó di May 1st torí pé tẹ́ ẹ bá fi owó sí ilé ìfowópamọ́ yín tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tó wà ní BVN tó bá yàtọ̀ tàbí tí kò bá ṣiṣẹ́ mọ́ wọ́n ní owó tó wà ní báǹkì wọ́n máa gbé ẹsẹ̀ lé wọ́n máa gbé gidina ẹ o kó tó di ọjọ́ kìíní nínú oṣù karùn-ún wọ́n ní kẹ́ tètè lọ ṣe jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu arábìnrin yìí. Beginning from May 1st, 2026, Nigerians will no longer be able to change the phone numbers attached to their BVN more than once in a lifetime. Have you read the news? The Central Bank of Nigeria has instructed all financial institutions within Nigeria to ensure that no customer of any bank is able to change the phone number attached to their BVN more than once in a lifetime. Many of you don't even know the phone number attached to your BVN. I think this is the best time to go find out. Go to the bank where you enrolled for BVN. Let them give you the phone number that is attached to that BVN. If you are no longer using that phone number, this is the best time for you to go and change it. Because once it gets to May 1st, 2026, you will no longer be able to change it if you have effected the change before.
Help me share this video to especially our brothers and sisters outside Nigeria. They need to start initiating the change of their BVN phone number now before it gets to May 1st, 2026, because your bank no go answer you after that time. So if you are no longer using that phone number, MTN or Glo, whatever company that you are using, they must have recycled that phone number. Go and put an active phone number in that your BVN before it is too late. ẹ̀yin ènìyàn wa ṣe bá wa gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí arábìnrin wa bí wọ́n yẹ ṣe àlàyé ẹ̀ ṣe ni pé àtẹni tó wà nílé àtẹni tó wà lókè òkun ni ìkéde pàtàkì yìí ni ó wúlò fún o. ẹ̀yin tẹ́ bá rẹ́gísítà BVN bóyá lókè òkun lẹ́wà tàbí ní ilé, wọ́n ní kẹ́ ẹ lọ sí ilé ìfowópamọ́ yín, kẹ́ ẹ lọ béèrè, kẹ́ ẹ lọ ṣe àyẹ̀wò nọ́mbà yẹn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ fi sí, yálà bóyá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ó ìwà lọ́wọ́ yín tàbí ẹ lò mọ́. Tẹ́ bá ti wá pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lò nígbà tẹ́ ẹ ṣe yẹn ẹ lò mọ́, ẹ lọ pààrọ̀ ẹ̀ kẹ́ fún wọn ní míì. Wọ́n ní ó ṣe pàtàkì o. Ẹ bá wa pín ètò yìí kí information yẹn kó dé ọ̀dọ̀ àwọn èèyàn wa. A ò lè rí irú information yìí ká má fi wá tó wa létí, òun la fi gbé wá fún wa kí a bá lè gbọ́. Ẹ bá wa pín kó dé ọ̀dọ̀ àwọn èèyàn wa. ẹ̀yin ènìyàn wa bákan náà ni wọ́n ní ìjákulẹ̀ dé bá dọ́là o látàrí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin Israel, America àti Iran. Wọ́n ní gbogbo ogun eléyìí tó ń lọ yìí, wọ́n ní ìjákulẹ̀ máa dé bá dọ́là, ìyẹn ni the dollarization, wípé àwọn China àti àwọn orílẹ̀-èdè kankan wọn náà ti pàdé àpòpọ̀ wípé wọn ò ti fi dọ́là ra nǹkan kan mọ́. Ṣé mọ̀ wípé United States wọ́n ní tí wọ́n bá fẹ́ ra nǹkan níbẹ̀, ẹ fẹ́ ra ọkọ̀ ni, ẹ fẹ́ ra nǹkan kan ní dọ́là lẹ máa fi san owó, tàbí tó bá ní pé orílẹ̀-èdè ní adúláwọ̀ yìí ni wọ́n fẹ́ lọ ra nǹkan níbẹ̀ àbí wọ́n ṣe nǹkan kan níbẹ̀, nǹkan àlùmọ́nì inú ìlú yẹn òun ni wọ́n gbà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni ó ń ṣẹlẹ̀ báyìí gẹ́gẹ́ bí ohun tí arákùnrin yìí sọ. Wọ́n ṣe àlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ di dollarization. Wọ́n ní ìjákulẹ̀ máa dé bá dọ́là wípé ó dẹ̀ máa jẹ́ kó jẹ́ kí ó tú gbogbo àgbáyé nínú ìgbèkùn owó dọ́là. Tó dẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n fi ẹ̀sùn kan Iran wípé àwọn náà ló ti wà ní ẹkùn ọ̀rọ̀ ìgbésùmọ̀mí tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé. Ṣé wá rí pé gbogbo ẹ̀ báyìí Ọlọ́run kó ṣàánú fún wa. Àwa adúláwọ̀ wọ́n wá kó wa sáàárín, wọ́n wá mú wa, wọ́n wá ń ṣe wá bó ṣe wù wọ́n. Jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí. Nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ sí dọ́là wọ́n ní the dollarization. Jẹ́ ká kọ́kọ́ fi ohùn sí kẹ́ bá wa gbọ́. Great news. Great news. Iran enforces de-dollarization using the Strait of Hormuz. What a news. What a news. Iran is saying that they will allow ships to pass through the Strait of Hormuz if the country that uses those ships trade using Chinese yuan. That is de-dollarization. Just wait until the war is over. That is when you will know that God has used Iran to liberate the entire world. Because the day the dollar dies, that is the day the entire world will be free from the bondage of the United States of America. For those of you who don't understand what is going on, the only country that Iran allowed to use the Strait of Hormuz as it stands now are the BRICS countries: China, Russia, and India. These are the three countries that are currently passing through the Strait of Hormuz. Any other country that want to use the Strait of Hormuz now, Iran is saying you must not trade using US dollars again. De-dollarization. As I'm speaking to you now, France and Italy are currently negotiating with Iran. And Iran is telling them, this is the condition, you must trade using Chinese yuan. No more United States dollar. And this is a heavy blow on the United States. Because the greatest strength and the greatest power of the United States, number one is dollar, number two is media. Forget about their military. It's not built to stand any war. I'm telling you nothing but the truth. Dollar is the greatest weapon of the United States, followed by their media.
Dollars has been the only thing, the only tools that the United States use to put every government of the world under their armpit. What that means is that even in our country here, Nigeria, we share boundary with Cameroon, with Ghana. We cannot trade with our neighboring country. We cannot buy from them. They cannot buy from us. And so it is everywhere in the world, except by United States dollars. They use this dollar to sanction nations that does not want to do things the way the United States want them to do. Because if the United States of America has issue with Nigeria, the next thing is to sanction Nigeria. Nigeria will not even be able to sell anything to Ghana. Ghana will not be able to sell anything to us. So it has been. This is what gives the United States power over every other nation. This is the reason why Venezuela has been on sanction for so many years. Even with all their oil, they have not been able to sell. North Korea has been under the United States sanction with all that they have. Nobody has been able to buy from them, and they have not been able to sell to anybody. Zimbabwe has been under the sanction of the United States. Nobody has been able to buy their gold, and they have not been able to sell to anybody. This is the power of dollars. And Iran is stepping up to say enough is enough. We have to put an end to this. Only the United States of America has the power, the monopoly, to print their own paper money called dollar. And they will print it as much as they want, and they will come to Nigeria and give that paper money to Nigeria and go away with our crude oil, and go away with our gold, and go away with our natural resources. But if we also print our own money, which is paper naira, and take it to the United States of America to buy car, to buy aircraft or weapon, they will not sell for us. They will ask us to go and change it to the United States dollar. So it has been. So they have been using paper to collect people mineral resources, gold, silver, bronze, name it. Anything that they want, they just print that paper. But if you also print your own and take it to go and buy something from them, they will not accept it. Your currency is invalid. It is only the United States dollar. Ẹ̀yin ènìyàn wa, ṣé ẹ bá wa gbọ́ bí arákùnrin ṣe àlàyé ẹ̀? Ṣé o pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí bí tó bá kọ wájú sí ẹnìkan ó lè kọ ẹ̀yìn sẹ́lòmíì látàrí àlàyé eléyìí táwọn ṣe yẹn ni lórí dọ́là. Wọ́n tá bá ti wá ń sọ̀rọ̀ nípa insecurity, àìsí ètò ààbò, ìgbésùmọ̀mí eléyìí tó jẹ́ pé ó ti wà kákàkiri bá tó ti dà wọ́n kiri àgbáyé gẹ́gẹ́ bí ẹ̀sùn eléyìí tí Israel àti America tí wọ́n fi kan orílẹ̀-èdè Iran allegedly wípé gbogbo àwọn agbésùmọ̀mí tí wọ́n kó bọ́ọ̀rìn kiri tí wọ́n ń pa àwọn èèyàn ẹ wo àdó olóró tó dún ní ìpínlẹ̀ Maiduguri ní ìrọ̀lẹ́ ìjẹta tó yẹ pé ó pa odidi ènìyàn tó lé ní 20. Gbogbo àwọn èèyàn ló fi ara pa yánnayànna. Gbogbo ẹ̀ náà ló ti lọ síra wọn báyìí tí wọ́n bá tẹ ìjà dọ́là wálẹ̀. Báwo ni ti ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí? Tí dọ́là bá já wálẹ̀ tí wọ́n bá tẹ̀lé pé òkè o dọ́là ti di 100 naira báyìí o, àbí wọ́n já dọ́là wálẹ̀ ó di 400 naira àbí 200 naira o. Ṣùgbọ́n tí ọkàn ará ìlú ò bá balẹ̀ ńkọ́ tó ṣètò ààbò ńkọ́ ibo náà ti fẹ́ ná dọ́là tó já wálẹ̀ yìí. Ṣé ní pé gbogbo ẹ̀ ó ti wá fi hàn dájú báyìí wípé gbogbo wa pátá ní ilẹ̀ adúláwọ̀ àwa ìran Yorùbá a nílò láti dìde ká gbára wa ni, ká fọwọ́sowọ́pọ̀ ká gbára wa, àti ní ti onídọ́là o àti ní ti ètò ààbò. Torí gbogbo àwọn fọ́nrán tí wọ́n fi ń ṣe àfihàn ẹ̀ bọ́n ṣe kó nǹkan ìjà olóró wá fún wọn tí wọ́n fi ṣe àfihàn ẹ̀ gbogbo ẹ̀ pátá ló wà kákàkiri orí ayélujára bí wọ́n ṣe ń sponsor àwọn boko nínú Nàìjíríà. Tí wọ́n bá wá já wọ́n náírà wálẹ̀, tí wọ́n já dọ́là wálẹ̀ wípé Ìránì o ogun tó ń ṣẹlẹ̀ yìí o láti fi kápá orílẹ̀-èdè Amẹ́ríkà ni o látàrí dọ́là wọn tó jẹ́ wípé àwọn ni wọ́n gbé kákàkiri gbogbo àgbáyé wípé owó àwọn ni gbogbo ìlú gbọdọ̀ fi máa wá rajà àbí láti máa wá lò ní gbogbo ibi tó bá ti fẹ́ lọ ra nǹkan. Ṣùgbọ́n tá a bá wò lápá ibẹ̀ yẹn ìyẹn dá. Tí wọ́n bá wá já wálẹ̀ ètò ààbò ńkọ́, ìfọkànbalẹ̀ ó ṣe pàtàkì. Ìfọkànbalẹ̀ wọ́n bá tẹ̀ ń ta oúnjẹ ní 1 naira báyìí tí ará ìlú ń rí báyìí níwájú wọn báyìí tí ọkàn ò bá balẹ̀ tí kò bá sí ètò ààbò báwo ni wọ́n ṣe fẹ́ rí jẹ.
owó dọ́là yẹn tó bá já wálẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ rin iná tí kò bá sí ètò ààbò. Ṣe rí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo apáta lójọ ní iṣẹ́ ń ṣe nínú ẹ̀, gbogbo apáta la nílò ká fọwọ́sowọ́pọ̀ ká bá lè tackle insecurity eléyìí tí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú de-dollarization ti Amẹ́ríkà pẹ̀lú ti Iran àtàwọn France tó fọwọ́sowọ́pọ̀ àti China wọ́n gbé jòkó sí inú Nàìjíríà wọ́n ń wá kúṣà. Gbogbo àwọn orílẹ̀-èdè wọn pátápátá kò sí eléyìí tó fẹ́ ilẹ̀ wa fún rere, kò sí eléyìí pàápàá jùlọ àwọn China allegedly wọ́n ń lo àwọn agbésùmọ̀mí for their own protection tó dẹ̀ ń sanwó fún wọn. Àárín fọ́nrán wọn tó kó wọn sí sáìtì níbi tí wọ́n ti ń wá kúṣà. Ṣé ti wá rí bẹ́ẹ̀ yẹn? Àwọn France náà wọ́n wà ń bẹ̀, gbogbo wọn pátápátá ni kúṣà ilẹ̀ Yorùbá òun ni wọ́n ranjú mọ́. Ṣùgbọ́n gbogbo nǹkan tó ṣàwálẹ̀ ni pé kí Amẹ́ríkà kí wọ́n ṣàti ẹ̀jọ́ kí wọ́n má dákẹ́ wo inú ìlú ìníran báyìí àti de-dollarization o àti ètò de-dollarization o kọ́ tẹ̀ bá wa yanjú ètò ààbò, kọ́ bá wa yanjú àwọn agbésùnmọ̀mí, kọ́ bá wa ju àdó olóró ló lè kápá wọn o, tọ́ bá wa ju àdó olóró kọ́ palẹ̀ gbogbo wọn mọ́. Tí owó bá wá já wálẹ̀ tó wá de-dollarization yẹn á mọ̀ wípé ará ìlú wọn á lè fi fọkànbalẹ̀, wọn á lè fi ná owó de-dollarization pé owó ìjákulẹ̀ ti dé bá. Ṣùgbọ́n tí ọkọ̀ ò bá balẹ̀ wọ́n bá a máa ta náírà ká máa rà ní 100 naira tí kò bá sí ètò ààbò inú fún ẹ̀dọ̀ fún náà ni ará ìlú máa wà o. Ṣe rí pé ìkọ̀kan náà ó tẹ̀ máa wá worst ni, torí tí ètò ààbò bá wà ìfọ̀kànbalẹ̀ nìyẹn lọ́tọ̀, tí nǹkan bá ti ẹ̀wọ̀n tí ètò ààbò wà tí ará ìlú tí wọ́n ní ìfọ̀kànbalẹ̀ wọ́n mọ̀ wípé òkè o àwọn á wá kọjú sí nǹkan tó wọ́n o ìyẹn lókùtà fẹ́ wá fèsì o. Ṣùgbọ́n kò sí ètò ààbò wọn bá a máa ta ike gàrí ní 1 naira. Ṣé ọ̀nà tẹ́ fẹ́ ti lọ ṣe ike gàrí 1 naira yẹn tẹ́ ẹ̀rọ náà débẹ̀, oko tàbí ọjà tẹ́ ti fẹ́ lọ rà yẹn láti ṣòwò káràkátà tẹ́ ẹ̀rọ náà débẹ̀, báwo lẹ ṣe fẹ́ lọ rà? Ètò ààbò ó ṣe pàtàkì. Àwọn adarí wa ní kí wọ́n ṣe the needful, àwọn ní kí wọ́n mójútó ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, àwọn àgbààgbà lọ́balọ́ba lóyè ẹ̀yin ní kẹ́ ẹ wá gbogbo ọ̀nà wípé ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ máa lọ báyìí o. Ṣé rí pé àwọn ọ̀dọ́ àwọn political thug wọ́n ti yarí, wọ́n ò tọ́ sókè wọ́n fojú gbà o, wọ́n ní 40 million àwọn fẹ́ máa gbà. Ṣé rí pé àwọn eléyìí bóyá ká ní nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ nínú ìlú yẹn tara wọn nìkan ni wọ́n bá ń kiri nǹkan tó fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn kan tó dẹ̀ ń ba ilẹ̀ Yorùbá jẹ́ nìyẹn, nǹkan tó owó tó fẹ́ ná ní kíákíá báyìí wọn ò wá ní wo ọjọ́ ọ̀la àwọn ọmọ tẹ́ ẹ̀ ń bí kalẹ̀, báwo ni ìgbésí ayé wọn báwo ló ṣe fẹ́ rí tí a bá bẹ̀rẹ̀ báyìí kí a jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ mójútó. Ẹ̀yin ènìyàn wa ẹ bá wa pín ètò yìí kó kàn wọ́n lọ́wọ́. Kí lóhun tẹ́ ẹ bá wa rí sọ sí arákùnrin tó sọ̀rọ̀ de-dollarization tán nísìnyí? Kí ni òye titi yín? Kí ni èròǹgbà yín? Jẹ́ ká rí ní ọ̀dà ọ̀rọ̀ àríwísí ìyẹn ní ọ̀dà comment section. Ẹ bá wa pín ní orí ìkànnì yìí Àṣàkẹ́ Akọ́mọlédè. Ẹ bá wa subscribe lógúnlógún, ẹ subscribe lọ́gbọ̀lọ́gbọ̀, ẹ bá wa pín kó dọ́dọ̀ àwọn èèyàn wa wípé Àṣàkẹ́ Akọ́mọlédè o, Àṣàkẹ́ TV show ibi tẹ́ ti máa wò wá báyìí nìyí o. Àṣàkẹ́ TV show wọ́n gbégilé báyìí o, tí lè rí wa wò níbẹ̀ o. Ó dẹ̀ kù ọjọ́ mélòó kan báyìí gẹ́gẹ́ bí nǹkan tí YouTube send sí wa. Ẹ bá wa pín ètò yìí lórí ibi tẹ́ ti ń wò wá báyìí Àṣàkẹ́ Akọ́mọlédè. Ẹ bá wa máa tẹ like love, ẹ bá wa tẹ̀ jẹ́ kó máa pọ̀, ẹ jẹ́ kó máa pọ̀, ẹ bá wa máa tẹ̀ bẹ́ bá ṣe ń wò wá. Àwọn kan máa ń wò wá wọn kì í subscribe kò gbowó, kò gba nǹkan kan lọ́wọ́ yín o, kò gba percentage o, gbogbo yá ìparí oṣù olóye percentage tẹ́ fẹ́ máa san rárá. Ìka ọwọ́ yín ló kàn gbà kẹ́kọ̀ọ́ kẹ́dẹ̀ tẹ notification bell kókò máa dún páín lórí fóònù yín. Tí Àṣàkẹ́ bá ti ju ètò akọ̀dún kó nígbà tó bá ní àláàtì báǹkì wọlé ni ẹ̀ẹ́dẹ̀ rí pé Àṣàkẹ́ ní ẹ kì í wo nǹkan tó sọ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni kẹ́mi ṣe bá wa ṣe lágbára Olódùmarè. Ọlọ́run á wà pẹ̀lú wa, a ní dààmú. Ẹ ṣeun gan ni, ká nípàdé ayọ̀. Ire o, èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show. Bá wa pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ.